Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa nílé lóko lọ́nà lẹ́yìn odi. Mo kí yín o pé ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán o. Etí tẹ́ ẹ máa fi ń gbọ́ wa mà nídìí. Bákan náà ojú tẹ́ ẹ fi ń rí wa náà kò ní fọ́. Gbogbo ọmọ Yorùbá. Bẹ́ẹ̀ ni, ǹjẹ́ ẹ ti gbọ́ wípé àwọn kan ti yarí o. Wọ́n sọ pé ìjẹta jẹ tẹ̀tẹ̀, ẹ má jẹ dágunró. Dágunró ò ṣe é tẹ. Ta ló sọ yìí di mímọ̀? Àwọn ọmọ Ìgbò ni o. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ Yánmírín, wọ́n ti bínú, wọ́n ti faraya, wọ́n ti jẹ́ kó yé Fúlàní pé wá iṣẹ́ tó ṣe àwọn Middle Belt, iṣẹ́ tẹ́ ṣe àwọn River, iṣẹ́ tẹ́ ṣe àwọn Plateau àtàwọn Benin, ẹ ò lè dọ́rọ̀ ẹ̀ wò lórílẹ̀ wa o. Ẹ wá gbọ́ o, wọ́n ti pàṣẹ, kò tẹ́ ṣe pé wọ́n sọ lábàá, wọ́n pa láṣẹ ni. Wọ́n ní kí àwọn Fúlàní kí ó fi orílẹ̀ bàbá wọn lẹ̀, pàápàá jùlọ ní kíákíá. Wọ́n wá fi àmọ́ sí o, ṣùgbọ́n in case tí Fúlàní bá lágídí. Wọ́n jẹ́ kó yé Fúlàní pé tẹ́ ẹ bá wá sọ pé ẹ lágídí, ikú ni kò ṣàrùn. Ikú ni kò kí ń ṣe àrùn, tó túmọ̀ sí wípé àwọn ò gbọ́ nǹkan kan, àwọn ò gbọ́ wọn mí pa ẹ̀, àwọn ṣetán láti kojú Fúlàní. Kódà níbi tó ṣẹlẹ̀, àwọn kábíyèsí wọn, àwọn bá ilẹ̀ wọn lódìdí jáde tán, wọ́n jáde tán ti Fúlàní ni. Eléyìí ṣe pé bóyá àwọn aráàlú náà ké nìkan, kábíyèsí gọ́gọ́ dìdí dúró gbẹnu ìlú sọ̀rọ̀. Ara nǹkan tá à ń sọ pé ó jẹ́ kí kábíyèsí láṣọ̀n nìyẹn. Kì í ṣe àwọn ọba, kì í ṣe àwọn ọba tó ti ṣe kíni, tó ti balẹ̀ wọn lórí. Ẹ mọ̀ pé ọba máa ń ba lórí gbogbo ni, ṣùgbọ́n kò ṣe bí tàwọn ọba kan, wọ́n ba lórí àwọn ọba ilé ni. Ṣùgbọ́n àwọn ọba Ìgbò yìí wọ́n yarí o, wọ́n sọ̀rọ̀ síta, wọ́n ṣe kìlọ̀kìlọ̀ fún Fúlàní pé Fúlàní ẹ wá gbọ́, ẹ fi orí ilẹ̀ bàbá balẹ̀. Bí bẹ́ẹ̀ kọ́, ẹ ó fi kú ṣe fàjẹ́ tán ni. Ṣé ẹ ti rí o? Àwọn ọba tó ń bẹ ńlẹ̀ Ìgbò, wọ́n unite, wọ́n kóra wọn jọ, wọ́n pawọ́ pọ̀. Eléyìí sọ̀rọ̀ pé bóyá wọ́n dá lábàá, wọ́n pawọ́ pọ̀ ni o. Wọ́n láwọn ò fẹ́ Fúlàní lórílẹ̀ bàbá àwọn mọ́. Ibi tí mo sọ fún yín pé ó sì ń bọ̀ wá dogun lórílẹ̀‐èdè Nàìjíríà. Kódà apá Fúlàní gò ní ká mọ́ ní ìta ń bá lọ yìí. Ẹ wo báwọn bá eré ṣe bínú tán, ẹ wo bó ṣe yarí tán ti Fúlàní. Wọ́n rí i pé ẹnu kára wọn, wọ́n dìde tira wọn pé sẹ́ẹ̀ àníyàn ò fẹ́ Fúlàní mọ́, wọ́n declare ni o. Eléyìí ṣe pé bóyá wọ́n ń rọ ìjọba àbí bóyá wọ́n ń bàjọba sọ ní àmì kébù, irọ́ o. Wọ́n dìde, wọ́n declare pé a ò fẹ́ Fúlàní lórílẹ̀. Fúlàní kankan, gbogbo èyí tó bá kù ní Fúlàní kó kángára wọn kúrò nílùú wa, nítorí bí bẹ́ẹ̀ kọ́ Fúlàní á máa fi kú ṣèfàjẹ́ o. Wọ́n para o. Ṣé ẹ rí gbogbo ọmọ Yorùbá? Èmi fẹ́ ká jẹ́ ká lo eléyìí gẹ́gẹ́ bí àǹfààní. Ẹ jẹ́ á lo ohun tó ṣẹlẹ̀ pẹ̀lú declaration táwọn Ìgbò ṣe yìí, ẹ jẹ́ àwa náà lò gẹ́gẹ́ bí àǹfààní. Ẹ jẹ́ ká ẹ máa bá wa kọ sí comment section pé yes, Fúlàní must go. Lórílẹ̀ wa Fúlàní must go. Ká dẹ̀ máa táàgì àwọn international community. Bẹ́ẹ̀ ni ká máa táàgì àwọn international community. Kó lè jẹ́ kó yé wọn wípé gbogbo ọ̀rọ̀ tá à ń sọ fún wọn kì í ṣe rọ́. Kí wọ́n lè mọ̀ pé gbogbo pé Fúlàní ba ilẹ̀ wa jẹ́, wọ́n ń pa wá lọ́tùn, wọ́n ń pa wá lósì. Ṣèbí lójú wọn bíi pé bóyá Yorùbá nìkan ni. Lójú wọn pé Yorùbá wàhálà wọn ti pọ̀jù. But now táwọn Ìgbò náà ti declare wípé àwọn ò fẹ́, ẹ jẹ́ ká máa tag international community náà mọ̀. Kó lè mọ̀, kó lè rí pé kò ṣe pé Yorùbá nìkan, gbogbo ẹ̀yà làwọn Fúlàní ń wùwà wèrè sí. Ẹ rí báwọn ọba Ìgbò ṣe bínú tán, àbí? Ṣèbí nǹkan táwa náà ń fẹ́ káwọn ọba wa ṣe nílẹ̀ Yorùbá nìyẹn. Ṣèbí nǹkan tá à ń sọ pé káwọn náà dìde fún nìyẹn. Ẹ rí báwọn ọba Ìgbò ṣe dìde tán ti ra wọn dìde tilẹ̀ wọn. Ṣùgbọ́n kò ṣe bí táwọn bá ti wá. Ta ni inú ò ní dùn tó bá gbọ́ wípé àwọn kábíyèsí ẹ̀ wọ́n gbé ìgbésẹ̀ tó dùn mọ́ nínú? Kò ṣe bí tiwa. Tó yẹ la ṣe pariwo pé ẹ wo Yorùbá nation làwa fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá, òun ló jẹ wá lógún. Ẹ wo ẹ̀yin ìyá mi, bàbá mi, ẹ jẹ́ ká ṣera wa lóṣù ọ̀wọ̀. Ẹ jẹ́ apanupọ̀ ká jẹ́ kó mọ̀ pé Yorùbá nation ti ṣetán láti gba òmìnira. Ẹ wo ẹ jẹ́ kẹ́ máa bá wa share, ẹ máa bá wa share. Ẹ jẹ́ kó lọ viral.
kí wọ́n lè mọ̀ pé òmìnira Yorùbá ti ṣe kókó. Ẹja ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn, ẹja gbọ́ táwọn èèyàn sọ. Bẹ́ẹ̀ ni kọjọ́ kọ́ yọ pé àwọn ọba ilé ni ojúlówó ọba tó nífẹ̀ẹ́ ará ìlú. Yorùbá nation la fẹ́, no retreat no surrender. Ìkọ́ tí jẹ́ kó yẹ pé tí Fúlàní bá pa àwọn ènìyàn wọ́n á ní jungle justice ni, àbí ìjọba parọ́ pé jungle justice ni, ṣùgbọ́n tí àwọn ènìyàn bá pa Fúlàní wọ́n á ní justice for Fúlàní, àbí bẹ́ẹ̀ kọ́ dey play. Ẹ wo lọ́wọ́lọ́wọ́ báyìí kò sí nǹkan tó jẹ́ jungle justice mọ́ nílẹ̀ Nàìjíríà o. The only best solution is to what? Divide this country, let everybody go. Bẹ́ẹ̀ ni Yorùbá nation ló lè fi ṣe. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. No retreat no surrender. It's time for Yorùbá to stand up against Fúlàní. Àsìkò ti tó láti dìde káwa gan kojú Fúlàní kí wọ́n lè mọ̀ wípé má foko mi dáná àti ń kọ́. Yorùbá nation ló lè ṣe. Mo gbádùn ìgbésẹ̀ táwọn Ìgbò yìí gbé nítorí wípé ìgbésẹ̀ àpínni. Yorùbá nation is the only solution to our problem in this Nigeria. Nigeria is already gone. Ẹ wo Yorùbá nation la fẹ́, no retreat no surrender. Right now gbogbo àwọn ọmọ Yorùbá àwọn náà fi àsìkò yìí jẹ́ kó yé yín pé èyí tí Fúlàní lò lórí ilẹ̀ wa ó tó gẹ́ẹ́. Àwa náà fi àsìkò yìí yé yín pé èyí tí Fúlàní darí ilẹ̀ wa ó tó gẹ́ẹ́. Ẹ fi wá sílẹ̀. Ẹ wo ẹ̀pín orílẹ̀-èdè ẹ jẹ́ kó ní kálukú lọ. Torí bí bẹ́ẹ̀ kọ́ àwa náà sì máa dìde tá a máa gbé operation say no to Fulani in our country, in our land. Bẹ́ẹ̀ ni níbi tá à ń bá lọ a sì máa gbé operation say no to Fulani tó jẹ́ pé anywhere tí Fulani bá ti dé báyìí tó ti jẹ́lẹ̀ Yorùbá ìgbé àfẹ́wé a máa lé wọn pa. Bẹ́ẹ̀ ni Yorùbá nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Yorùbá nation ni o, no retreat no surrender. Bẹ́ẹ̀ ni àwọn ọba ilẹ̀ Yorùbá ọ̀kan ní ọ̀pọ̀ oníjẹkújẹ ni wọ́n. Àwọn ọba wa àti ààrẹ wa ó ní àwọn ni wọ́n fẹ́ ta wá fún Fúlàní tó fi jẹ́ pé Fúlàní ṣe wá gùn wá gàràgàrà àfikọ́ lọ́rùn ọba kó gbà wá ni. Ẹ wọ ẹ̀yin ìyá mi bàbá mi Yorùbá nation ló lè ṣe. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ẹ bá wa bò kó lọ fà. Ẹ like, ẹ share, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ yàwó yẹn lọ́tún ló sì pé Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ. Ni mo fi sọ pé a ó máa bẹ bí ẹni bẹ́ṣu ni. Àtẹ́lẹsẹ̀ yóò sì máa bẹ náà o. Gbogbo ẹni tó bá máa láwọn nídé òun máa láwọn nídé bá. God bless Yorùbá nation. Ọlọ́run á bùkún orílẹ̀-èdè mi. Ó dàbọ̀.